Africa Content TV. Musically. Ẹni tó jẹ́ wípé nígbà tó wà ní ilé ayé, ìṣesí àsìwàsí ẹ̀, iṣẹ́ tó yàn láàyò kò lẹ́lẹ́gbẹ́. Káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ni wọ́n sì ti mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni takuntakun. Ladies and gentlemen, courtesy of Oyo State government, and of course by the grace of the Ministry of Culture and Tourism, the award, which is posthumous award to a Fuji icon, this year is going to Dr. Sikiru Ayinde Balogun Barrister. Sikiru Ayinde Model Agbede Bayo. Music ambassador, plenty potential. Music ambassador, plenty potential. Orin ti wá fún ọkùnrin òwe kan níbẹ̀. Àwa kì í kéde tí ó bá ní ìtumọ̀. Tí wọ́n yàtọ̀ sí ti wọ́n tó wó. Ọmọ mọ̀ fi gbẹ́rẹ́ ń ta àwọn gẹ́gẹ́ àgbààgbà o. Ẹ má forí olóòtú ní ìlọ̀wé tó láàyè. Ọjọ́ ara wọn ni àtọ́kọ́ ní ìfẹ́ o. Sikiru Ayinde Model Agbede Bayo.
ẹ̀yà oyè ayọ̀ ó tàbí wáyé fẹ́lẹ́. Ẹ̀ṣẹ̀ iṣu ẹni bá jìnnà àwọn ọwọ́